ṣé o lè kóríkì Ọ̀yọ́ fún wa tó ó yá mú bọ̀. Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ fẹ́rẹ́ ìjọ ọmọ Àtìbà Adéyẹmí Àkàndá làláàfin tọ̀yọ́ ń jẹ mo ṣe kábíyèsí fọba Ọ̀yọ́ lẹ́ẹ̀kan. Kábíyèsí o. ẹ̀yin ọmọ kú tí kò gbọdọ̀ pa àrùn káàkiri gbọdọ̀ ṣòfò tó fò gbọdọ̀ ṣe bàbá tó bá ní ọmọ gangan. àkóbá ilé ní ọmọ àdábà ilé ní ọmọ àkóbá ilé ikú tí pọmọ tí bàbá ń dúpẹ́ àrùn tí sọmọ tí màmá ń gbọdọ̀ lé. Adéyẹmí Àkàndá lọmọ dúpẹ́ kọkọ má fọ bàbá o kò rẹ́ni bá a dà kí wò kiri kọ̀ọ̀kọ̀. ẹ̀yin làgbàrá odò tí wọ́n yìnbọn ju abẹni lọ́wọ́ ẹ̀yìn Yẹmí Àkàndá làláàfin tọ̀yọ́ ń jẹ́ Ọ̀yọ́ lóní kárìn kásánpá ẹ̀fọ́yọ́ lóní kárìn kìnìún ló máa yẹ ni àti ṣe bí Ọ̀yọ́ làgá fún mọ́kọ́ bábá yẹn yìí ṣe bí ìbábẹ́ nìkan. bẹ́ẹ̀ni o. Ọ̀yọ́ mi láàfin Ọ̀yọ́ mi láàfin mo lọ́yọ̀ mi láàfin Òjó pàṣẹ kẹrẹ mọ́jọ́ máa ti bá o. káì. Yorùbá dùn lásà ó dùn lásà Yorùbá dùn lọ́rọ̀ ó dùn lọ́rọ̀ Yorùbá dùn lẹ́wà ó dùn lẹ́wà Yorùbá dùn létè ó dùn létè Yorùbá dùn níṣe ó dùn níṣe Yorùbá dùn lẹ́wà ó dùn lẹ́wà Yorùbá dùn lọ́rọ̀ ó dùn lọ́rọ̀ Yorùbá dùn níwà ó dùn níwà. a tún ti dé lọ́sẹ̀ yìí bá a ṣe ń dé bí ìṣe wa nígbà gbogbo lórí ètò yín ètò wa náà ni Yorùbá wa. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọba Èdùmàrè tó mú ká máa lù kó máa dún táà lù ya rárá ìbàrẹ̀ Èdùmàrè. A sì dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe agbátẹrù ètò yìí náà àwọn náà ni bàbá wa Aṣíwájú Kúnlé Abíọ́nà. A gbàládùra wípé lógo Ọlọ́run àpò sàṣàmùrà kì í gbẹ àpò yín ò ní gbẹ láéláé lógo Èdùmàrè. Lórí ẹ̀rọ móhùnmáwòrán African Children Network náà lẹ ti ń gbọ́ wa. Ẹ̀yin ará mi nílé ẹ̀yin ará mi lóko a dúpẹ́ wípé nígbà gbogbo náà ni a máa ń bá yín tẹ́ máa ń bá wa. A tún wá fẹ́ kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ fi nǹkan lédìí lákòókò yìí láti tún wá gbádùn àwọn ọmọ yín gbogbo tá a mú wá láti àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti wá fagagbága lórí èdè Yorùbá àṣà Yorùbá àti ìṣe Yorùbá ni. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí sẹ́tẹ̀ tí fi ń gbọ́ wa náà kò ní di láíláí lógo Èdùmàrè. Mo fẹ́ dá nǹkan tí mo fẹ́ káwọn ọmọ mi ní ibí yìí kan bá mi gbé báyìí. Ó lọ báyìí pé Yorùbá wa Yorùbá wa Yorùbá wa Yorùbá wa tiwa lédè ọmọlúàbí tiwa láṣà ọmọlúàbí tiwa tún níṣe ọmọlúàbí àwa ọmọ Odùduwà ẹ gbé lárugẹ ẹ bá mi gbé ẹ gbé lárugẹ ẹ sọ̀rọ̀ sókè ẹ gbé lárugẹ. Èdè wa ò mà gbọ́dọ̀ bàjẹ́ ẹ gbé lárugẹ. Àṣà wa ò mà gbọ́dọ̀ bàjẹ́ ò ẹ gbé lárugẹ. Ìṣe wa ò mà gbọ́dọ̀ bàjẹ́ ẹ gbé lárugẹ. Àwa ọmọ Odùduwà ẹ gbé lárugẹ. Tọ́ èmi di ti yín ní tòótọ́ Olúwayẹmí aya dàda. Èmi ni mo forí yan gísà mi sílé kí mi mọ́ sí na ìlòdè o. Èmi lọmọ láwú àlàká àpárá irun ọmọ ju òde nílé Ifẹ̀ òye nílé Ifẹ̀ òdáyé níbi ojúmọ́ ti mọ́ wa náà ni ibẹ̀ náà ni mo ti wà. A dúpẹ́ wípé ẹ̀yin là ń bá ẹ̀yin náà láti máa bá nígbà gbogbo. Ẹ ṣe nílé ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ tún wá nǹkan fìdílé nǹkan nítorí pé a tún ti káwọn ọmọ yín wá lónìí níbi tí wọ́n ti máa tún tí wọ́n ti máa tún tàkòtò èdè tàkòtò àṣà tàkòtò ìṣe Yorùbá. Ẹ̀yin ọmọ mi ṣe ti ṣe tán lónìí ẹ ti múra lẹ̀ ẹ ti gbára gidigidi lónìí àtọ̀. Kí a tó wá máa lọ náà mo fẹ́ kó sọrúkọ ẹ̀ fún mi ìlú tó ti wá àti ilé ẹ̀kọ́ tó ti wá darapọ̀ mọ́ wa ń bì lónìí jókòó kó máa sọ ni.
Orúkọ mi ni Fúnmiláyọ̀. Mo wá láti ilé-ìwé Patrick Àlèmọ́ ní ìjọ Kátólíìkì ní agbègbè Abẹ́òkúta ní ìlú Ìbàdàn. Ọmọ ọdún mélòó? Jìlá. Ọmọ ọdún 12 ni ọ́. Ilẹ̀ ti ta sí díẹ̀ náà. Ọmọ ìlú bo ni ọ́? Mo jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́. Ọmọ bíbí ìlú Ọ̀yọ́. Ṣé o lè kóríkì Ọ̀yọ́ fún wa? Tó ó yá mú bọ̀. Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ fẹ́rẹ́ ìjọ ọmọ Àtìbà. Adéyẹmí Àkàndá làláàfin tọ̀yọ́ ń jẹ. Mo ṣe kábíyèsí fọba Ọ̀yọ́ lẹ́ẹ̀kan. Kábíyèsí o. Ẹ̀yin ọmọ kútí kò gbọdọ̀ pa àrùn káàkó gbọdọ̀ ṣòfò tó fò gbọdọ̀ ṣe bàbá tó bá yẹ ọmọ gangan. Àkóbá ilé níyàn ọmọ àdábà olè. Àdábà ilé níyàn ọmọ àkóbá olè. Ikú tí pọmọ tí bàbá ń dúpẹ́. Àrùn tí ṣámọ́ tí màmá ń gbọdọ̀ lé. Adéyẹmí Àkàndá lọmọ dúpẹ́ kọ̀ọ̀kan má pọ̀ bàbá o. Kò rẹ́ni bá a dà kí wò kiri kọ̀ọ̀kan. Ẹ̀yin làgbàrá òdò tí wọ́n yìnbọn ju abẹni lọ́wọ́ ẹ̀yìn Yẹmí Àkàndá làláàfin tọ̀yọ́ ń jẹ́. Ọ̀yọ́ lóní kárìn kásánpá. Ẹ̀fọ́ yọ lóní kárìn kiri ló máa yẹ ni. Àti ṣe bí Ọ̀yọ́ làrá kun mọ́kọ́ bábá yẹ yìí ṣe bí ìbábẹ́ nìkan. Bẹ́ẹ̀ni o. Ọ̀yọ́ mi láàfin, Ọ̀yọ́ mi láàfin, mo lọ́yọ̀ mi láàfin Òjó pàṣẹ kẹrẹ mọ́jọ ọmọ Àtìbà o. Káì, ẹjọ́ ẹ bá ń fún ọmọ yìí látẹ̀wọ́, ẹ bá ń pàtẹ́wọ́ fún, ẹ bá ń pàtẹ́wọ́ fún. Òun náà ò ní bàjẹ́ láíláíláíláí, ó mọ̀ rí lò sí ni, ọgbọ́n rẹ̀ ò sì ní bàjẹ́ náà. Ọmọ ìgbìyànjú, ó gbìyànjú púpọ̀, ó sì mórí mi wú, ó ṣeun púpọ̀, ó ṣeun, ó mọ̀ ṣe sí ni. Tọ́ ó kàn ọ́. Orúkọ mi ni Àdùnní. Àdùnní. Orúkọ iléèwé mi ni Patrick Àlèmọ́ tìjọ Kátólíìkì tó wà ní agbègbè Abẹ́bí nílùú Ìbàdàn. Mo jẹ́ ọmọ ọdún 11. Ọmọ ọdún 11. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Àwọn ọmọ yìí sì mórí mi wú, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, àmọ́ rí yín bá, ẹ ṣe gidi gan. Tọ́ lápá tún mi ń bí yìí, mo ráwọn fìlà yìí, ó lágbára pọ̀, ó ṣeun kú fìlà. Kí ló kọ ẹ? Salam. Salam kí ni? Salam Adébáyọ̀. Adébáyọ̀ Salam. Láti ilé ẹ̀kọ́ wo ló ti wá? Láti ilé ẹ̀kọ́ Chief Agbájé. Chief Agbájé ní àdúgbò po. Ní àdúgbò Ayẹyẹ. Ó yá kí rẹ délẹ̀, ọmọ ọdún mélòó ni ọ jókòó? Mo jẹ́ ọmọ ọdún 12. Láti ìlú bo ló ti wá? Ọmọ ìlú bíbí ìlú bo ni ọ? Láti ìlú Ìbàdàn náà ni, ọmọ Ìbàdàn ni ọ? Èmi ọmọ Ṣàgbọ́n, ọmọ Ṣàṣàrà, ọmọ Ṣàkìtì wọn aláṣọ ìgbà ó, ọmọ ikú dáhùn bẹ̀yìn ogun, kókó bá pàdé, ẹnu jẹ́ ìsàn bí ó san. Yín òkè sí bá, yín òkè bá, yín òkè bá, yín òkè. Ẹnu jẹ́ ìsàn bí ó san, bí ó bá san àbùkù nìkan máa ó wẹ̀ bí òjò. Ẹ bá ń pàtẹ́wọ́ fọ́mọ yìí. Ó ṣeun púpọ̀ púpọ̀, ohùn rẹ kò ní bàjẹ́. Orúkọ mi ni Ahmed Amina. Amina. Mo jẹ́ ọmọ ọdún 10. Mo wá láti iléèwé Chief Agbájé Memorial Primary School, Ayẹyẹ Ìbàdàn. Mo wà ní ìpele ìyàwó àkàwé kẹfà. Ìkẹfà primary 6. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Olúwo mà ṣe wọn. A ti sọ wípé àṣà wa ò lè parun, èdè wa ò lè parun. Ara èrèdí tá a fi gbé ètò yìí kalẹ̀ yìí náà ni wípé ká lè rí àwọn tí a ó fẹ̀yìntì, a lè rí àwọn tá a fi lé lọ́wọ́. Ṣé rí pé ọkàn wa ti balẹ̀ báyìí? Olúwa ò mà ṣe wọn. Láì ní dènà pẹnu, à ń tẹ̀síwájú nínú ètò náà ní lónìí. Ẹ̀yin méjèèjì lẹ ní àǹfààní àti dáhùn ìbéèrè márùn-ún. Ìbéèrè mélòó ni mo sọ o? Márùn-ún. Nọ́mbà tá a sì kọ sójú pátákó níwájú yín yìí, òun náà ni ibi tẹ́ ti máa mú nọ́mbà ìbéèrè yín. So ó túmọ̀ sí pé ní ojú pátákó yìí a ní nọ́mbà 12. Oríṣi nọ́mbà 12 ló wà ńbẹ̀, ṣùgbọ́n márùn-ún ni ẹ̀yin ò mú 5, àwọn náà ò mú 5. Tọ́ ẹ jẹ́ ká bọ́ sínú agbami ètò náà ká bẹ̀rẹ̀ sí ni máa lọ. Ó yá ẹ̀yin tí olóyè Agbájé 60 tí ṣe 60. Nínú gbogbo àwọn tí mo fẹ́ dárúkọ síta yìí, ọ̀kan ṣoṣo lára wọn ni kì í ṣe èso. Ẹ̀mọ́ tá à ń pè léso. Ọ̀kan ṣoṣo lára àwọn nǹkan bíi 4 tí mo fẹ́ dárúkọ yìí ni kì í ṣe èso. Èwo wà ní nínú wọn? Àkọ́kọ́ òrombó, èkejì àgbálùmọ̀, ìkẹta ọ̀gẹ̀dẹ̀, ìkẹrin ewédú. Ewédú. Ẹ bá ń pàtẹ́wọ́ fún un, ó gbà o. Patrick mímọ́, ó kàn yín. 44. Dárúkọ ohun tó fẹ́ sọ ní èdè Gẹ̀ẹ́sì. 47. 47.
ìbéèrè kẹtàdínláàádọ́ta là ń pè 47. ìbéèrè kẹtàdínláàádọ́ta. ìbéèrè kẹtàdínláàádọ́ta sọ wípé dash ni obìnrin ní dash jẹ́ obìnrin takuntakun ní ilẹ̀ Yorùbá. ọ̀kan nínú àwọn tí máa dárúkọ yìí jẹ́ obìnrin takuntakun ní ilẹ̀ Yorùbá. ẹni àkọ́kọ́ ni agbójúlọ́wọ́ ikú. ìkejì Mọ́remí Àjàsorò. ìkẹta Ìyálóde. èwo ni ó jẹ́ obìnrin takuntakun nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta? ẹ bá ń pàtẹ́wọ́ fún ọmọ yìí gbà. Mọ́remí Àjàsorò. ṣé ẹ ti gbọ́dọ̀ yẹn rí? ó yẹ kọ́ ẹja gbé sókè. Mọ́remí Àjàsorò ewúrẹ́ ò fún mi mọ́mọ́ gbá o. Mọ́remí Àjàsorò ọmọ fún mi mọ́mọ́ gbá o. Mọ́remí. ta ló mọ̀ tán Mọ́remí Àjàsorò yẹn gan? Mọ́remí nílé Ifẹ̀, òun ló gbà àwọn Ilé Ifẹ̀ sílẹ̀ lọ́wọ́ àwọn tó wá ń kó wọn lẹ́rú lọ́jọ́ kìíní àná. òun ló fi ọmọ ẹ̀ sílẹ̀ láti fi rúbọ. ó yẹ pàtẹ́wọ́ fún mi. bí ọ̀rọ̀ Mọ́remí Àjà, torí ìyẹn náà ni orúkọ rẹ̀ ò ṣe parun títí láéláé nínú ìtàn àwọn Yorùbá. ká tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ a kàn sí wọn lókè lọ́hùn. ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ ṣé gan. ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. ẹ ṣáà máa bá wa tẹ̀ láìkì, ẹ máa kọ́mẹ́ntì kí wọ́n ṣe ẹ ṣé o. ẹ káàbọ̀ padà sórí ètò. tó ó dọwọ́ yín ẹ̀yin títí olóyè. ìbéèrè àádọ́rùn-ún. àádọ́rùn-ún tí ṣe 90. pàtẹ́wọ́ fún rẹ̀. ìbéèrè àádọ́rùn-ún. sọ oríṣi eré òṣùpá mẹ́ta. sọ oríṣi eré òṣùpá mẹ́ta. ẹ̀yin náà lẹ́jọ́ ní ìbéèrè yẹn. ẹ wá sọ̀rọ̀ sókè. ṣẹrẹrẹ. eré òṣùpá. eré tá máa ń ṣe, táwọn Yorùbá máa ń ṣe nírọ̀lẹ́ là ń pè léré òṣùpá. sọ oríṣi mẹ́ta. àwọn eré ìdárayá tá máa ń ṣe, táwọn ọmọ Yorùbá máa ń ṣe nírọ̀lẹ́. mi ì gbọ́ o. lákàlàkà. lákàlàkà ara ẹ̀ ní lákàlàkà. ó dé ní. tọ́ ó bọ́ sọ́wọ́ yín. ó yá ṣé ẹ mọ̀ wọ́n máa ń pa àlọ́. ó yá. mélòó ṣu. mélòó ni ṣu. mélòó ń ṣu. kí ni lẹ́jẹ̀. kí ni lẹ́jẹ̀. ok ó di méjì. ẹ gbìyànjú ẹ ṣe. ó ti lọ. kí ni mo sọ? ó ti lọ. lára àwọn eré tí àwọn Yorùbá máa ń ṣe ní ìrọ̀lẹ́, pàápàá jùlọ ẹ̀yin ọmọdé ní ìgbà yẹn, a máa ń di búrú. a ní búrú o. ok. a tún máa ń ṣe bọ́kọ. àlùbọ́kọ yóò bọ́kọ rẹ̀, àlùbọ́kọ yóò bálé rẹ̀, àlùbọ́kọ pálándè máa dè. ìdè wa sọ́wọ́ lédè. kí ló dé tẹ́ ẹ̀ wá rántí? lára ẹ̀ náà la tún rí ìsáǹsá lùbọ́. àti bójúbójú o, olóró ń bọ̀, ẹ para mọ́ o, ṣé kí n ṣìṣì ẹni tó lóró bá mú apá jẹ o. kí lẹ́ wàá mọ̀ sí? ẹ wọ́n mọ̀ sápá, ẹ mọ̀ sá kiri. tọ́ ìbéèrè ẹ̀rìndínlógún. kẹrìndínlógún tí ṣe 16. ìbéèrè kẹrìndínlógún. ìbéèrè kẹrìndínlógún sọ wípé oríkì yìí jẹ́ ti ìran wo?
màá kì í sìn yìí oríkì yìí jẹ́ ti ìran wo ọmọ sèènì ń ò sèènì ọmọ wọlé bu epo ní yamọ̀dẹ lára sèènì sépo wọlé omépo wá ní yamọ̀dẹ lára wọlé obepo wá ní yamọ̀dẹ lára àwọn ìran wo la máa ń kì bẹ́ẹ̀. àwọn ará àbèjì. rárá kò gbà. rárá kò gbà tọ́ ó bọ́ sọ́dọ̀ yín. irọ́ bọ́nọ̀sì wà fún yín eléyìí tẹ́ fi panu tẹ́ sọ sẹ́nu kálọ́ ẹ pé kùn ìrẹsà lákì bẹ́ẹ̀ wọ́n ní sèèní sépo níbí rẹ̀ sànú wọlé omépo wá ní yámọdé lára bẹ́ẹ̀ ni ẹ pàtẹ́wọ́ fèmí náà tọ́ ó kàn yín. Ọ̀kàndínláàádọ́rùn. ọ̀kàndínláàádọ́rùn. láàádọ́rùn kí la ti ń pè ní gẹ̀ẹ́sì 89 ọ̀kàndínláàádọ́rùn 89. ó ní sọ oríṣi ohun mẹ́fà tí a lè rí lára ẹ̀gẹ́. fùfú ó dé ní. èlùbọ́. ó dèjì. gàrí ó di mẹ́ta. fúláwà ó náà lè èlùbọ́ fúláwà náà lè lùbọ́ la lè gbèlè lùbọ́. ẹfun. lára ẹ̀gẹ́ tá à ń pè ní cassava lédè òyìnbó. iṣu. ẹ̀gẹ́ ọ̀hún náà ni iṣu ẹ̀ náà là ń pè lẹ́gẹ̀ẹ́. tọ́ sẹ́yìn ọ̀yà gàrí ọ̀yà fùfú èlùbọ́. ẹ̀gẹ́ náà ni mò ń béèrè gàrí fùfú èlùbọ́ fúláwà náà ni èlùbọ́. tọ́ mi ní fún yín torí mẹ́ta làwọn náà dárúkọ ẹ pé kùn arítàsì ṣe ti mọ táàsì tá a mọ fi sáṣọ tí wọ́n ní ó fẹ̀gẹ́ dùn ṣọ́wọ́ àgàn pàpàǹpà báyìí ńgbà bá lọ tán táàsì ara ẹ̀ la ti ń rí àmàlà lára ẹ̀ ní fùfú ara ẹ̀ ní gàrí ara ẹ̀ ní ẹ̀bà ara ẹ̀ náà ni àbí kì í sára ẹ̀gẹ́ la ti ń rí ara ẹ̀gẹ́ la ti ń rí ó yẹ pàtẹ́wọ́ fèmí náà. ìbéèrè yín. ẹ̀tàdínlógójì. jókòó. ẹ̀tàdínlógójì tí í ṣe kí ni. 38 méjìdínlógójì nìyẹn méjìdínlógójì ó yẹ sọ bẹ́ẹ̀ méjìdínlógójì ó yá sọ àwọn nọ́mbà yìí ní òǹkà ti Yorùbá 50 kí ni Yorùbá ń pè 50. àádọ́ta kí ni Yorùbá ń pè 60. ọgọ́ta. kí ni Yorùbá ń pè 70. àádọ́rin kí ni Yorùbá ń pè 80. ọdún. 80. ogójì. tara irọ́ 80. kí ni Yorùbá ń pè 90. àádọ́rùn kí wá ní Yorùbá ń pè 80. ọgọ́je. irọ́ ẹ ṣe rárá ìdí nìyẹn tí màá ṣe fún yín ní láti tẹ̀ wá mọ́ kí ni Yorùbá ń pè 80. ọgọ́rin ẹ bá ń pàtẹ́wọ́ fún gbogbo wọn ẹyọ kan péré náà ni ẹ lè fi ṣe fàjẹ́
mo tọrọ gáfárà ẹyọ kan péré ni ìfún yín ṣe fàjẹ ó kàn yín. Èjìdínláàádọ́rin tó jẹ́ 68 èjìdínláàádọ́rin. Ẹ bá ń pàtẹ́wọ́ fún àwọn ọmọ yìí gbà. Èjìdínláàádọ́rin 68. Èjìdínláàádọ́rin sọ wípé oge ṣíṣe jẹ́ àṣà pàtàkì nílẹ̀ Yorùbá. Sọ ọ̀nà mẹ́ta tí àwọn obìnrin ń gbà ṣoge. Aṣọ wíwọ̀. Irun dídì. Wọ́n lò lẹ̀kẹ̀. Irun dídì ó gbà ìlẹ̀kẹ̀ ó yá tún sọ mí. Wọ́n á lò lẹ̀kẹ̀ sọ́wọ́, lò lẹ̀kẹ̀ sórí, fi lẹ̀kẹ̀ sírun, tún sọ mí. Sọ yẹtí tó ní ṣe pẹ̀lú etí lílu, ó tún sì kù tó jẹ́ pé ẹ mọ̀. Ìdá náà mo fún yín tìró lílé. Wọ́n máa ń lé tìró, àwọn obìnrin máa ń lé tìró. Eléyìí táwa ń ṣe lónìí tá a lè lẹ́ẹ̀dì tí gbogbo ojú òkun tí oríṣiríṣi àwọ̀ ni ó pè sí ojú wa. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ẹ pàtẹ́wọ́ yìí dáadáa, ẹ pa dáadáa. Ó kàn yín. Márùnlélọ́gọ́rùn-ún 105. Sọ oríṣi orin mẹ́ta. Ẹ mọ̀ pé ní ayé tàwa yìí gan oríṣiríṣi orin ló gbajúgbajà ń sìn yìí. Orin ìbílẹ̀. Ok, orin ìbílẹ̀. Oríṣi orin náà ni. Orin àṣà wa. Òun náà lórin ìbílẹ̀ tó bá ti di tàṣà ti ìbílẹ̀ náà ni. Orin ọpẹ́. Ṣíṣe bí bẹ́ẹ̀ yẹn. Kí ni irú orin wo Lárúnà Sọlá ń kọ? Àmúsílíù. Kí là ń pe orin ẹ̀? Kí là ń pe orin ẹ̀? Kí là ń pe orin tí Ìṣọ̀lá Túndé Músílíù ń kọ? Rárá ò gbà. Ó yá gbìyànjú. Kí là ń pe orin tí Túndé Músílíù ń kọ yẹn? Kan lára oríṣi orin nìyẹn. Yọ̀ká lẹ́nu. Orin tẹ́ ẹ mọ̀ ní o, ẹ sì mọ́ ń gbọ́. Orin àdúrà. Ọmọ aládùúrà lọmọ yìí o. Orin kínú? Orin kí ló pé o? Tọ́ ó bọ́ sọ́dọ̀ àwọn akẹgbẹ́ yín. Irú orin wo la ní? Fújì. Ṣé ń gbọ́? Islamic. Ó yá orin fújì. A ní fújì nígbà tó ti dákọ fújì. Ó yẹ kí gbogbo yòókù máa wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Arábíkì. Irọ́ ẹ̀gbá. Jẹ́ fún yín ní ìlàjì nínú ẹ̀. Alórin fújì àpàlà ni Músílíù kọ. Orin àpàlà. A ní àwúrèbe, a ní jùjú, a ní ti dada kó àdá lóníranran bẹ́ẹ̀ yẹn la ní orin ní ilẹ̀ Yorùbá. Ẹ pàtẹ́wọ́ fèmí náà. Tọ́ ẹ jẹ́ asáré kàn sí wọn lókè lọ́hùn. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa, ẹ ṣé gan. Ẹ máa bá wa wo African Children Network lórí ètò Yorùbá wa. Ẹ ṣáà máa bá wa tẹ̀ láìkì, ẹ máa kọ́mẹ́ntì kí wọ́n ṣáà. Ẹ ṣé o. Ẹ káàbọ̀ padà sórí ètò. So ẹ̀yin tí olóyè ó kàn yín, ẹ mú nọ́mbà yín. 39. 1,990. 109 àbí? Èwo? Ok, 110. Àádọ́fà là ń pè yẹn. Àádọ́fà. Ó yá ìsọ bẹ́ẹ̀ o.
Àádọ́fà sọ wípé sọ ẹranko 5 tí ó jẹ́ pé orí igi ni a ti lè rí wọn. Ẹyẹ màmá ń fòun tiẹ̀ ni. Ẹyẹ máa ń bà sílẹ̀ ó sì ń bà sórí igi. Ọ̀bọ ení. Kìnìún lórí igi bíi tìpó. Ó yá ẹ ti ń fi falẹ̀ jù. Ó bọ́ sọ́wọ́ yín. Ọ̀bọ ení. Ẹyẹ. Àní ẹyẹ kìí ṣe orí igi lẹyẹ, orí igi kọ́. Olóńgìní rárá. Inú ilé lolóńgìní gbé. Olóńgìní gbó gan-an kìí ṣe orí igi ló ń gbé. Ikán lórí igi bíi tìbò. Ejò. Tọ́ ẹ pé kun mo fi bá yín lójú mo fi bá yín nímú. Ọ̀fàfà orí igi ló ń gbé. Ọ̀bọ, ọ̀kẹ́rẹ́, ẹ̀mì, ikún, ìnàkí gbogbo wọn yẹn lórí igi la ti ń bá wọn. Ó yẹ pàtẹ́wọ́ fèmí náà. Ó kàn ní 109. Ọ̀kàndínláàádọ́fà. 109. Ọ̀kàndínláàádọ́fà. Wọ́n ní irú iṣẹ́ abínibí wo ni iṣẹ́ onígbàjámọ̀? Iṣẹ́ kí là ń pè, kí orúkọ wo la tún pè iṣẹ́ onígbàjámọ̀? Àbí àwọn wo là ń pè lónígbàjámọ̀? Àwọn wo mi ní iṣẹ́ wo iṣẹ́ mo ní àwọn wo la tún lè pè àbí orúkọ wo la tún lè fún àwọn onígbàjámọ̀? Tó bá ní iṣẹ́ gbàjámọ̀ ló ń ṣe, iṣẹ́ wo ló ń ṣe? Àgbẹ̀ kọ́? Iṣẹ́ àgbẹ̀. Rárá o. Iṣẹ́ àtọ́ríkà. Rárá, iṣẹ́ gbàjámọ̀ kọ́ ni. Mo bọ́ sọ́dọ̀ yín. Rárá, iṣẹ́ wo ni onígbàjámọ̀ ṣe? Kí la tún lè pè é? Iṣẹ́ orin. Iṣẹ́. Ẹgbẹ́ kù. Ẹ dá mi ló, ẹ tí wá dá mi ló. Àwọn gẹrígẹrí. Ṣé mọ̀ àwọn gẹrígẹrí? Kí ni iṣẹ́ àwọn wo ni gẹrígẹrí? Àwọn bábà là ń pè lónígbàjámọ̀, làwọn Yorùbá ń pè ní onígbàjámọ̀. Ó yẹ pàtẹ́wọ́ fèmí náà. Àwọn bábà ni Yorùbá ń pè ní onígbàjámọ̀. Tọ́ adúpẹ́ o, adúpẹ́ gidi gan fún ètò yìí látàárọ̀. Àwọn ọmọ mi lápá tún àtàpá sí wọ́n gbìyànjú gidi gan ni o. Wọ́n gbìyànjú láti ilé ẹ̀kọ́ Patrick Mímọ́ àti láti ilé ẹ̀kọ́ Olóyè Àgbájé. Mo ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ kan tẹ́ ń sọ lẹ́ǹkan. Ẹ sọ pé mo wá láti ilé ìwé. Ó túmọ̀ sí wípé library lẹ ti wá nù, àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé library lẹ ti wá? Kí wá ní bó ló ṣe yẹ ká ẹ pé ilé ní school tẹ́ ti wá, kí la ti ń pè? Ilé ẹ̀kọ́. Ó yẹ pàtẹ́wọ́ fúnra yín. Ilé ẹ̀kọ́ là ń pè school nígbà tá à ń pè ilé ìwé ní library. Ó yẹ pàtẹ́wọ́ fèmí náà. Láti ilé ẹ̀kọ́ Patrick Mímọ́ wọ́n gbìyànjú gidigidi. Wọ́n gba àmì 2 nínú 5. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ fún wọn náà. Nígbà tí àwọn tí Olóyè Àgbájé náà tí wọ́n fakọyọ, wọ́n gba àmì 4 nínú 5. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ̀yin méjèèjì lẹ gbìyànjú tẹ́ fakọyọ nítorí pé èdè Yorùbá ó dùn, ó kì, ó jìn, ó sì fẹ̀ gidi. A sì ti nígbàgbọ́ wípé àṣà, èdè àti ìṣe Yorùbá kò ní parun. Ǹjẹ́ láti orúkọ ilé-iṣẹ́ móhùnmáwòrán African Children Network ni wọ́n ti ní ká gbé ẹ̀bùn yìí fún yín lórúkọ bàbá wa Aṣíwájú Kúnlé
Abíọ́nà wọ́n ní ká fún yín lélẹ̀ náà látọ̀dọ̀ bàbá wa Aṣíwájú Kúnlé Abíọ́nà òun náà ní ká fún yín o pé a ó mọ rí yín bá o, ohun yín ò ní bàjẹ́ láéláé, kò ní jọba láéláé, a máa rí yín bá. Tó ẹ̀yin èrò ìwòran nílé, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe fìdílé nǹkan, a dúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ yín látẹ̀yìn wá títí di àsìkò yìí. Ẹ̀yin náà la rí tá a fi ń wá, tá a fi ń bẹ bẹ́ẹ̀ náà ni. Mo gbà ládùúrà yìí pé etí tẹ́ fi ń gbọ́ wa látàárọ̀ kò ní di o, ojú tẹ́ sì fi ń wò wá náà kò ní fọ́ láéláé, a máa rí yín bá. Tó a tún ti mú ètò tòní jẹ náà báwọn ni. A dúpẹ́ lọ́wọ́ Allahu Rabi tó jẹ́ ó ṣeé ṣe fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Aṣíwájú Kúnlé Abíọ́nà, a ó máa rí yín bá o. Àpò ṣàṣàmùrà ò gbẹ rí, àpò yín ò ní gbẹ lọ́lá Elédùà. Ẹ ṣeun púpọ̀.